Mo dúpẹ́ pé mo ránu gbà o, pé mo ránu gbà o, àti dá mi láre. Ẹ ṣé o bàbá, pé mo ránu gbà o, pé mo ránu gbà, àánú yanjú ọ̀rọ̀ mi. Mo dúpẹ́ pé mo ránu gbà o, pé mo ránu gbà o, àti dá mi láre o. Ẹ ṣé o bàbá, pé mo ránu gbà o, pé mo ránu gbà o, àánú yanjú ọ̀rọ̀ mi. Ìwọ lọpẹ́ yẹ o lónìí bàbá, ìwọ lọpẹ́ yẹ lónìí ọmọ, ìwọ lọpẹ́ yẹ lónìí ẹ̀mí mímọ́, àtóbi jù o ṣeun. Ìwọ lọpẹ́ yẹ lórí ayé mi, lórí ilé mi, lórí iṣẹ́ mi, lórí ọmọ, lórí ẹbí, lórí ará, lórí ọkọ, lórí ará gbogbo. Ta ló yẹ ká máa túbá fún, ta ló yẹ ká máa yìn bí kò ṣe ìwọ Ọlọ́run nìkan ṣoṣo. Arógun dádé arógun má máa ṣojo, ọwọ́ kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà, gbígbí ní káwúwo má ṣe gbé awúwo bí àtẹlẹ̀kẹ̀ ní, ọ̀pá tírín kanlẹ̀ ó kọ ọ̀run, ọba tó lọ kọrin kése ọ̀dá nìkan ṣèjọba, abánilálejò wọ́n tó nílé máa jẹ, abánimúlẹ̀ má máa dání, obìrí ìbí ajípọ̀jọ́ ẹ̀kúdà, ọba tó ń pabidà tó ń sọbi dire, ọba tó ń torí ẹni tí ó tún wọn ṣe, igi lẹ́yìn ọgbà mi, ọ̀gbàmúgbàmú ojú ọ̀run òṣè gbámú, ọba tó kárí ayé mi gbogbo ní ìgbà gbogbo, alágbára ńlá lórí ayé, ọba tó lọ kọ́ni kése, kò ní bẹ̀rẹ̀ kò ní òpin. Ìwọ lọpẹ́ yẹ lónìí bàbá, lórí ọ̀rọ̀ ayé mi mo dúpẹ́ o, lórí iṣẹ́, lórí ilé, lórí ọ̀nà mi gbogbo mo gbé ọ̀gá. Ìwọ lọpẹ́ yẹ lónìí ẹ̀mí mímọ́, àtóbi jù ó máa ṣeun. Kò máa gbowó kó gbóbi o, kò gbà nǹkan kan lọ́wọ́ mi o, kó tó dá mi sí o, gbà nǹkan kan lọ́wọ́ mi o. Torí pé ẹni àjọ ṣanọ́dà, wọ́n ti kú, wọ́n ti lọ, èmi ò máa fi yọ̀ wọ́n o, mo fi ń dúpẹ́ lọ́wọ́ rẹ ni. Kò gbowó kò gbóbi o, kò má gbà nǹkan kan lọ́wọ́ mi o, bàbá o ṣeun, kó tó dá mi sí o, gbà nǹkan kan lọ́wọ́ mi. Olúwa dára, Olúwa dára, Olúwa dára o, ó dára. Olúwa dára, Olúwa dára o, Olúwa dára o, ó dára, Olúwa dára o, ó dára lórí ayé wa o, ó dára lórí ilé mi, ó dára lórí iṣẹ́ mi o, ó dára lórí ara gbogbo, ó dára o, Olúwa dára o, ó dára. Olúwa, ìwọ ló yẹ ká máa yìn, ìwọ ló yẹ ká máa gbéga, ìwọ ni wọ́n sì máa yìn gbogbo àjọ ayé mi, lẹ́yìn rẹ kò tún sẹ́nìkan mọ́, ìwọ ló yẹ kí n máa gbéga, ìwọ náà ni wọ́n sì máa yìn. Mo ṣe fún oore ọ̀fẹ́ àti àǹfààní ńlá yìí. Lónìí, gẹ́gẹ́ bí Olúwa ti fún mi ní oore ọ̀fẹ́, mo jẹ́ èèyàn kan tó fẹ́ràn láti máa kọrin, kì í ṣe láti kọrin nìkan, mo fẹ́ràn àdúrà gbígbà gan-an. Tí n bá ti gbọ́ bí tán ti ń gba àdúrà báyìí, ara mi á yá gágá, mo fẹ́ràn kí n máa gbàdúrà, mo sì fẹ́ràn Ọlọ́run gidi gan. Torí náà, tó bá jẹ́ ẹni tó fẹ́ràn láti máa kọrin bíi tèmi, tó fẹ́ràn àdúrà gbígbà, tó dẹ̀ fẹ́ràn ọ̀rọ̀ Ọlọ́run, a lè jọjọ́ rẹ̀ ńgbà yẹn. Darapọ̀ mọ́ mi láti máa bá mi yin Ọlọ́run lógo lórí ẹ̀rọ yìí, kó sì máa darapọ̀ mọ́ mi láti gbàdúrà àti láti kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ̀yin ará mi olùfẹ́, mo kí yín lórúkọ Ọlọ́run Baba àti orúkọ tèmi Ajínrere Tóyìnlẹ́ṣí lórúkọ tèmi. Bí Olúwa ti fún mi lórí ọ̀fẹ́ lónìí, mo fẹ́ bá wa sọ̀rọ̀ nípa àkọlé kan tó sọ pé ọ̀lẹ kò rí ayé ire wá. Ọ̀lẹ ò ráyé ire wá, abẹ́ ẹ̀ mọ̀ bẹ́ẹ̀. Máa kọrin kan fún yín, ó ní ọ̀lẹ alàpà máa ṣiṣẹ́, ọ̀lẹ daṣọ ẹ̀yà bòórà sùn o, ìyá ọ̀lẹ kò rọ̀ mọ́ bí, ẹ wá wáyé ọ̀lẹ o lóde. Bí mo ṣe sọ fún wa, ẹ lè máa sọ pé èwo ni tèébú, kì í ṣe èébú rárá o, ó ti o, kì í ṣọ̀rọ̀ èébú rárá. Ọ̀rọ̀ Ọlọ́run pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ni. Ó lè taba ẹni tó ń sọ, ó lè taba ẹni tó ń gbọ́. Bẹ́ẹ̀lì tí ẹ jẹ́ kó yé wa, tá bá wọnú ìwé Hébérù orí 4 ẹsẹ̀ 12, ó ní pé ọ̀rọ̀ Ọlọ́run yè ó sì lágbára, ó ní ó mú ju ìdàkídà olójú méjì lọ, ó sì ń gúnni àti títí dé pínpín ọkàn àti ẹ̀mí níyà àti oríkèé àti ọ̀rá inú egungun, ó ní òun ní olùmọ̀ èrò inú àti ètè ọkàn wa. Lónìí mo fẹ́ kà á fún wa, mo fẹ́ kájọ ka Bíbélì. Tó bá ní Bíbélì ẹ lọ́wọ́, ṣí sí ìwé Genesis orí 24, ó kà báyìí pé ó ní wọ́n gbé ìgbéyàwó fún Ísákì. Mo fẹ́ sọ fún wa bí Rebecca, ó jẹ́ ẹni tó jẹ́ alákìtiyan gidi gan, bó ṣe rí ọkọ.
torí ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ló ń gbàdúrà fọ́kọ lénìí, Olúwa fún mi lọ́kọ, fún mi lọ́kọ. Ọlọ́run kì í ṣe iṣẹ́ adití. Ó ní kí Olúwa fún ọ lọ́kọ. Ṣé ìwọ gan ti rẹ́dì láti gbé ọkọ? Ṣé o ti rẹ́dì láti gbéyàwó? Ṣé o ti ṣetán fún ojúṣe tí ìgbéyàwó tí ó ní dání pẹ̀lú ẹ̀? Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Ó ní Ábúráhámù sì gbó, ó sì pọ̀lé ọjọ́. Olúwa sì ti bùsí fún Ábúráhámù lé ohun gbogbo. Ábúráhámù sì wí fún ìránṣẹ́ rẹ̀, àgbà ilé rẹ̀ tí ó ṣe lórí ohun gbogbo, tí ó ní pé, èmi bẹ̀ ọ́, fi ọwọ́ rẹ sí abẹ́ itan mi. Mi ó sì mọ fi Olúwa búra, Ọlọ́run ọ̀run àti Ọlọ́run ayé, pé ìwọ kì yóò fi aya fún mi nínú àwọn ọmọbìnrin ará Kénáánì láàrin ẹni tí mò ń gbé, ṣùgbọ́n ìwọ ó lọ sí ilẹ̀ mi àti sí ọ̀dọ̀ àwọn ará mi, kí ìwọ kí ó sì fi aya fún Ísákì ọmọ mi. Ìránṣẹ́ náà sì wí fún pé, bóyá obìnrin náà kì yóò fẹ́ bá mi wá sí ilẹ̀ yìí, mo wá lè mú ọmọ rẹ padà lọ sí ilẹ̀ tí ìwọ ti gbé ti wá. Ábúráhámù sì wí fún pé, kíyèsára, kí ìwọ kí ó má tún mú ọmọ mi padà lọ síbẹ̀. Lórúkọ Jésù, àní rógun àpadà sẹ́yìn. Olúwa Ọlọ́run ọ̀run, tí ó mú mi láti ilé bàbá mi wá àti láti ilẹ̀ tí a bí mi, ẹni tí ó sọ fún mi, tí ó sì búra fún mi wípé, irú ọmọ rẹ ilé mi ó fi ilẹ̀ yìí fún, òun ni yóò rán áńgẹ́lì rẹ ṣáájú rẹ, ìwọ ó sì fi aya láti ibẹ̀ fún ọmọ mi wá. Bí obìnrin náà bá sì fẹ́ tẹ̀lé ọ, ǹjẹ́ nígbà náà ni ọrùn rẹ yóò mọ́ kúrò ní bí obìnrin náà kò bá sì fẹ́ tẹ̀lé ọ, ǹjẹ́ nígbà náà lé ọrùn rẹ yóò mọ́ kúrò ní ìbúra mi yìí. Ọkàn ni kí ìwọ má ṣe tún mú ọmọ mi padà lọ síbẹ̀. Ìránṣẹ́ náà sì fi ọwọ́ rẹ̀ sí abẹ́ itan Ábúráhámù olúwa rẹ̀, ó sì búra fún un nítorí ọ̀ràn yìí. Ìránṣẹ́ náà sì mú ìbákasí 10 nínú ìbákasí olúwa rẹ̀, ó sì lọ, nítorí pé lé ọwọ́ rẹ̀ ní gbogbo ẹrù olúwa rẹ̀ wà. Ó sì dìde, ó sì lọ sí Mesopotamia ní ìlú Nahori. Ó sì mú àwọn ìbákasí rẹ̀ kúnlẹ̀ lẹ́yìn òde ìlú náà, lé ẹ̀bá kànga omi kan nígbà àṣálẹ́, ní àkókò ìgbà tí àwọn obìnrin máa jáde lọ pọnmi. Ó sì wí pé, Olúwa Ọlọ́run Ábúráhámù olúwa mi, èmi bẹ̀ ọ́, ṣe ọ̀nà mi ní rere lónìí, kí o sì ṣe oore fún Ábúráhámù olúwa mi. Kíyèsí, èmi dúró lé ẹ̀bá kànga omi yìí, àwọn ọmọbìnrin ará ìlú náà ń jáde wá láti pọnmi. Kí o sì jẹ́ kí ó ṣe pé omidan tí èmi ó wí fún pé, èmi bẹ̀ ọ́, sọ ládùúgbò rẹ kalẹ̀, kí èmi kí ó mú un, tí òun ó sì wí pé, mú, èmi ó sì fún àwọn ìbákasí rẹ mu pẹ̀lú. Òun náà ni kí ó jẹ́ ẹni tí ìwọ yàn fún Ísákì ìránṣẹ́ rẹ. Nípa èyí li èmi ó sì mọ̀ pé ìwọ ti ṣe oore fún olúwa mi. Ó sì ṣe kí òun tó parí ọ̀rọ̀ yìí sọ, kíyèsí, Rèbékà jáde dé, ẹni tí a bí fún Bétuélì ọmọ Míkà aya Nahori, arákùnrin Ábúráhámù, tí òun ti ládùúgbò rẹ̀ lé èjìká rẹ̀. Omidan náà lé ẹwà gidigidi láti wò, wúńdíá ni, bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni kò tíì mọ̀. Ó sì sọ̀kalẹ̀ lọ sínú kànga, ó sì pọn ládùúgbò rẹ̀ kún, ó sì gòkè. Ìránṣẹ́ náà sì súré lọ ìpàdé rẹ̀, ó sì wí pé, èmi bẹ̀ ọ́, jẹ́ kí n mu omi díẹ̀ nínú ládùúgbò rẹ̀. Ó sì dáhùn pé, mú, olúwa mi. Ó sì yára. Ẹ kíyèsí o, ó yára. Ó sọ ládùúgbò rẹ̀ ká ọwọ́, ó sì fún un mu. Nígbà tí ó sì fún un mu tán, ó wí pé, èmi ó pọn fún àwọn ìbákasí rẹ pẹ̀lú títí wọn ó fi mu tán. Ṣe rí pé níbí Eliezer ò béèrè lọ́wọ́ ẹ̀ pé wọ́n fún àwọn ìbákasí ẹ̀mí, fúnra ra Rèbékà fúnra ẹ̀ ló ní, ẹ̀ fún ẹ lómi, kì í ṣe ìwọ nìkan máa fún lómi, màá tún fún àwọn ìbákasí ẹ̀gan tẹjọ wá, tó kó wá. Ẹ rí pé ọmọ tó níwà ni, ọmọ tó dẹ̀ ní akitiyan gidi ni. Ẹ̀báka ẹsẹ̀ ogun ni ó sì yára, ó sì tú ládùúgbò rẹ̀ sínú ìbòmú. Ó sì tún padà súré lọ sí kànga láti pọn omi, ó sì pọn fún gbogbo àwọn ìbákasí ẹ̀. Ẹ wo iye ìbákasí ẹ̀ bó ṣe pọ̀ tó. Ẹ wá dúró omi tí ọmọbìnrin yẹn pọn fún wọn, tó ṣe ń sọ, tó ń gòkè, tó ń sọ, tó ń pọn omi fún wọn, tó ń fún wọn mú. Ó ní ọkùnrin náà sì tẹjú mọ́ pé, ṣé mò ń lálàá ni? Àdúrà ti gbà ó. Ìpè ó dà pé ẹni tí mò ń wá gan-an lélẹ́yìí. Ó ní ọkùnrin náà sì tẹjú mọ́, ó dákẹ́ láti mọ̀ bí Olúwa mú ìrìn òun dára, bí bẹ́ẹ̀ kọ́. Ó sì ṣe bí àwọn ìbákasí ẹ̀ ti mú mi tán, ní ọkùnrin náà mú òrùka wúrà àbọ̀ ìwọ̀n ṣẹ́kẹ́lì àti júfù 2 fún ọwọ́ rẹ̀, tí ìwọ̀n ṣẹ́kẹ́lì wúrà 10. Ó sì bí pé, ọmọbìnrin, ta ni ìwọ ń ṣe? Èmi bẹ̀ ọ́, wí fún mi, àyè wà ní ilé bàbá rẹ fún wa láti wọ̀ sí. Òun sì wí fún pé, ọmọbìnrin Bétuélì ọmọ Míkà tó bí fún Nahori lè mí ṣe. Ó sì wí fún pé, àwa ní koríko àti ṣakaṣaka tó pẹ̀lú àti ààyè láti wọ̀ sí. Ọkùnrin náà sì tẹríba, ó sì sin Olúwa. Ó sì wí pé, olùkúnlé Olúwa Ọlọ́run Ábúráhámù olúwa mi, tí kò jẹ́ kí àánú rẹ̀ àti òtítọ́ rẹ̀ kí ó yẹ̀ kúrò lọ́dọ̀ olúwa mi. Ní ti èmi, Olúwa fi ẹsẹ̀ mi lé ọ̀nà ilé àwọn arákùnrin bàbá mi. Omidan náà sì súré, ó sì ro nǹkan wọ̀nyí fún àwọn ará ilé rẹ̀, ìyá rẹ̀. Rèbékà sì lé arákùnrin kan, orúkọ rẹ̀ sì ní Lábánì. Lábánì sì súré jáde tọ̀ ọkùnrin náà lọ sí ibi kànga. Ó sì ṣe bí ó ti rí òrùka àti júfù lé ọwọ́ arábìnrin rẹ̀, tí ó sì gbọ́ ọ̀rọ̀ Rèbékà arábìnrin rẹ̀ pé, báyìí lé ọkùnrin náà bá mi sọ. Bẹ́ẹ̀ ni ó sì tọ̀ ọkùnrin náà wá, sì kíyèsí, ó dúró ti àwọn ìbákasí rẹ̀ létí kànga náà. Ó sì wí pé, wọlé, ìwọ ẹni ìbùkún Olúwa, èéṣe tí ìwọ fi dúró de? Mo ṣáà ti pèsè àyè sílẹ̀ àti àyè fún àwọn ìbákasí. Ọkùnrin náà sì wọlé náà wá, ó sì tọ̀ àwọn ìbákasí ẹ̀, ó sì fún àwọn ìbákasí ẹ̀ ní koríko àti ṣakaṣaka àti omi fún un láti wẹ ẹsẹ̀ rẹ̀ àti ẹsẹ̀ àwọn ọkùnrin tó pẹ̀lú rẹ̀. A sì gbé oúnjẹ kalẹ̀ fún un láti jẹ, ṣùgbọ́n òun sì wí pé, èmi kì yóò jẹun títí èmi ó fi jíṣẹ́ tán
òun sì wípé máa wí, ó sì wípé ọmọ ọ̀dọ̀ Ábúráhámù lèmi ṣe. Olúwa sì ti bùkún fún olúwa mi gidigidi, ó sì ti di púpọ̀, ó sì fún ilé àgùntàn àti màálù àti fàdákà àti wúrà àti ìránṣẹ́kùnrin àti ìránṣẹ́bìnrin àti ìbákasí àti kẹ́tẹ́kẹ́tẹ́. Sárà aya olúwa mi sì bí ọmọkùnrin kan fún olúwa mi nígbà tí òun gbó tán, òun sì wí fún ohun gbogbo, òun sì fi ohun gbogbo tí ó ní fún un. Olúwa mi sì mú mi búra wípé ìwọ kò gbọdọ̀ fẹ́ obìnrin fún ọmọ mi nínú àwọn ọmọbìnrin ará Kénáánì ní ilẹ̀ ẹni tí èmi ń gbé, bí kò ṣe kí ìwọ kí ó lọ sí ilé bàbá mi àti sí ọ̀dọ̀ àwọn ìbátan mi kí o sì fẹ́ aya fún ọmọ mi. Èmi sì wí fún olúwa mi pé bóyá obìnrin náà kì yóò tẹ̀lé mi. Ó sì wí fún mi pé olúwa níwájú ẹni tí èmi rìn yóò rán áńgẹ́lì rẹ̀ pẹ̀lú rẹ, yóò sì mú ọ̀nà rẹ dára. Ìwọ ó sì fẹ́ aya fún ọmọ mi láti ọ̀dọ̀ àwọn ìbátan mi àti láti inú ilé bàbá mi. Nígbà náà ọrùn rẹ yóò mọ́ kúrò nínú ìbúra mi yìí. Nígbà tí ìwọ bá dé ọ̀dọ̀ àwọn ìbátan mi, kí bí wọn kò bá sì fi ẹnìkan fún ọ, ọrùn rẹ yóò mọ́ kúrò nínú ìbúra mi. Èmi sì dé ibi kànga lónìí, mo sì wí pé olúwa ọlọ́run Ábúráhámù olúwa mi, bí ìwọ bá sì mú ọ̀nà àjò mi tí mò ń lọ nísinsìnyí dára, kí èsì mo dúró ní ẹ̀bá kànga mi, kí ó sì ṣe pé nígbà tí múdá náà bá jáde pọn mi, tí mo bá wí fún un pé èmi bẹ̀ ọ́ bùn mi rí omi díẹ̀ kí èmi mu láti inú ládùúgbò rẹ̀, tí ó sì wí fún mi pé ìwọ mu, èmi ó sì pọn fún àwọn ìbákasíẹ̀ rẹ̀ pẹ̀lú, kí òun náà kí ó ṣe obìnrin tí olúwa mi ti yàn fún ọmọ olúwa mi. Kí èmi kí ó sì tó wí tán lé ọkàn mi, kí èsì Rèbékà jáde dé tí òun ti ládùúgbò rẹ̀ lé èjìká rẹ̀, ó sì sọ̀kalẹ̀ sínú kànga, ó pọn omi. Èmi sì wí fún un pé mo bẹ̀ ọ́ jẹ́ kí èmi mu omi. Ó sì yára, ó sì sọ ládùúgbò rẹ̀ kalẹ̀ kúrò lé èjìká rẹ̀, ó sì wí pé mú, èmi ó sì fi fún àwọn ìbákasíẹ̀ rẹ̀ mu pẹ̀lú. Bẹ́ẹ̀ lé èmi mu, ó sì fi fún àwọn ìbákasíẹ̀ mi mu pẹ̀lú. Èmi sì bí, mo sì wí pé ọmọbìnrin ta ni ìwọ ṣe? Òun sì wí pé ọmọbìnrin Bétuélì ọmọ Náórì ti Míkà bí fún un. Èmi sì fi òrùka sí i ní imú àti júùfù sí ọwọ́ rẹ̀. Èmi sì tẹríba, mo sì wólẹ̀ fún olúwa, mo sì fi ìbùkún fún olúwa ọlọ́run Ábúráhámù olúwa mi tí ó mú mi tọ ọ̀nà òtítọ́ láti mú ọmọbìnrin arákùnrin olúwa mi fún ọmọ rẹ̀ wá. Ǹjẹ́ nísinsìnyí bẹ́ẹ̀ yín ó bá olúwa mi lo inú rere àti òtítọ́, ẹ wí fún mi, bí bẹ́ẹ̀ sì kọ́ ẹ wí fún mi, kí èmi kí ó lè pọ̀ sí apá ọ̀tún tàbí sí apá òsì. Nígbà náà ni Lábánì àti Bétuélì dáhùn, wọ́n sì wí pé lọ́dọ̀ olúwa lé òun náà ti jáde wá, àwa kò lè sọ rere tàbí búburú fún ọ. Wò ó, Rèbékà nìyí níwájú rẹ̀, mú kí o sì máa lọ, kí òun kí ó sì máa ṣe aya ọmọ olúwa rẹ̀ bí olúwa ti wí. Ó sì ṣe nígbà tí ìránṣẹ́ Ábúráhámù gbọ́ ọ̀rọ̀ wọn, ó wólẹ̀ fún olúwa. Ìránṣẹ́ náà sì yọ ohun èlò fàdákà àti èlò wúrà jáde àti aṣọ, ó sì fi wọ́n fún Rèbékà. Ó sì fi ohun iyebíye pẹ̀lú fún arákùnrin rẹ̀ àti fún ìyá rẹ̀. Wọ́n jẹ, wọ́n sì mu, àti àwọn akùnrin tí ó wá pẹ̀lú rẹ̀. Wọ́n sì wọ̀ níbẹ̀ lí òru ijọ́ náà, wọ́n sì dìde lí òwúrọ̀. Ó sì wí pé ẹ rán mi lọ sí ọ̀dọ̀ olúwa mi. Arákùnrin àti ìyá rẹ̀ sì wí pé jẹ́ kí omidan náà kí ó bá wa jókòó ní ọjọ́ mélòó kan, bí ijọ́ mẹ́wàá, lẹ́yìn èyí ni kí ó máa wá lọ. Òun sì wí fún wọn pé ẹ má ṣe dá mi dúró. Ọmọbìnrin náà gbọ́n ṣáṣá. Ẹ má dá mi dúró. Ó ní olúwa ṣáà ti ṣe ọ̀nà mi ní rere, ẹ rán mi kí èmi kí ó lọ tọ olúwa mi lọ. Wọ́n sì wí pé àwa ó pé omidan náà, ó sì béèrè lẹ́nu rẹ̀. Wọ́n sì pe Rèbékà, wọ́n bí i pé ìwọ ó bá ọkùnrin yìí lọ bí? Òun sì wí pé èmi ó lọ. Wọ́n sì rán Rèbékà arábìnrin wọn àti olùtọ̀ rẹ̀ àti ìránṣẹ́ Ábúráhámù àti àwọn ọkùnrin rẹ̀ lọ. Wọ́n sì súre fún Rèbékà. Wọ́n sì wí fún pé ìwọ ilé arábìnrin wa, kí ìwọ kí ó ṣe ìyá ẹgbẹgbẹ̀rún lọ́nà ẹgbàárùn, kí irú ọmọ rẹ kí ó sì ní ẹnubodè àwọn tí ó kórìíra wọn. Rèbékà sì dìde àti àwọn omidan rẹ̀, wọ́n sì gun àwọn ìbákasíẹ̀ wọn, wọ́n sì tẹ̀lé ọkùnrin náà. Ìránṣẹ́ náà sì mú Rèbékà, ó sì bá tirẹ̀ lọ. Ísákì sì ń ti ọ̀nà kànga Láhàíròì ń bọ̀ wá, nítorí ìlú ìhà gúúsù ni òun ń gbé. Ísákì sì jáde lọ ṣe àṣàrò lí oko lé àṣálẹ́. Ó sì gbójú rẹ̀ sókè, ó sì rí kíyèsí àwọn ìbákasíẹ̀ ń bọ̀ wá. Rèbékà sì gbójú rẹ̀ sókè nígbà tí ó rí Ísákì, ó sọ̀kalẹ̀ lórí ìbákasíẹ̀, nítorí tí ó ti bi ìránṣẹ́ náà pé ọkùnrin èwo ni ó rìn bọ̀ lí oko tí a wá láti wá pàdé wa nì. Ìránṣẹ́ náà sì ti wí fún un pé olúwa mi nì, nítorí náà ni ó ṣe mú ìbòjú, ó fi bo ara rẹ̀. Ìránṣẹ́ náà sì ro ohun gbogbo tí òun ṣe fún Ísákì. Ísákì sì mú un wá sínú àgọ́ Sárà ìyá rẹ̀, ó sì mú Rèbékà, ó di aya rẹ̀, ó sì fẹ́, a sì tú Ísákì nínú lẹ́yìn ikú ìyá rẹ̀. Ìtàn yìí jẹ́ ìtàn tó lágbára gidi gan. A ó rí i pé Rèbékà jẹ́ ọmọ tó lákìtìyàn, ó sì jẹ́ wúndíá, kò ṣe àwọn ọmọ ìsìn jẹ́ pé àǹfààní àdúgbò, àpẹẹrẹ àjàṣẹ, ó para ẹ̀ mọ́. Kì í ṣe pé ó para ẹ̀ mọ́ nìkan, ó jẹ́ ọmọ tó jẹ́ ẹni tó lákìtìyàn, ó jẹ́ ọmọ tó lẹ́kọ̀ọ́ ilé, ó jẹ́ ọmọ tó níwà, ọmọ tó lọ́yàyà. So kì í ṣe iṣẹ́ kékeré fún ni o láti gbé àwọn ìbákasíẹ̀ láti máa pọnmi fún ẹ kíyèsí irú iye omi tí àwọn ìbákasíẹ̀ yìí máa mu. Ó jẹ́ ọmọ gidi tá lè fún yangàn. Torí náà ọ̀pọ̀lọpọ̀ àwa Kìrìsìtẹ́nì láyé òde ní ọ̀lẹ ni wá, ọ̀lẹ, tẹ bá gbé ọ̀lẹ. Olórin kan sọ pé ènìyàn ń ṣe ra rẹ̀, ó láyé ń ṣeun,
ọ̀pọ̀ ló ń ṣera rẹ̀ ó purọ́ máyé. ìkan náà tún kọ tiẹ̀ ní pé báwo ló ṣe kọ, ó ní mẹ́ra tanra mi jẹ́ mẹ́ra ṣàṣedànù mẹ́ra bá tẹ́ra mi tì mẹ́ra gbógun tira mi. wọ́n ní kí Sisi lọ kàwé ó ka tirẹ̀ lé bọ́ọ̀yì, ìgbà tó yá ó lóyún ó fi ká sẹ́nu erégedé èèyàn mi ṣera rẹ̀ mẹ́ra tanra mi jẹ́ mẹ́ra ṣàṣedànù mẹ́ra bá tẹ́ra mi tì o mẹ́ra gbógun tira mi. gbà tó bá yẹ kí èèyàn lọ sílé ìwé tó ń tẹ̀lé ọ̀rẹ́kọ̀rẹ́ káàkiri tàbí tó ń yálé ọkùnrin káàkiri, ẹ gbọ́ kí ló máa gbẹ̀yìn ẹ̀? ó máa drop out ni. tó bá dẹ̀ drop out ìgbà tó bá yá kí ló máa ṣẹlẹ̀? àdì kò ṣẹrú ẹgbẹ́. lórúkọ Jésù a ò ní ṣẹrú ẹgbẹ́, àwọn ọmọ wa ò ní ṣẹrú ẹgbẹ́ lórúkọ Jésù. Bíbélì sọ fún wa pé ohun gbogbo ní ìgbà tí àkókò wà fún. ṣiṣẹ́ nígbà tó yẹ kó o ṣiṣẹ́, ṣeré nígbà tó yẹ kó o ṣeré. ìwọ tó ń ṣiṣẹ́ pẹ̀lú iléeṣẹ́, bóyá iléeṣẹ́ kan tàbí òmíràn, ǹjẹ́ ò ń dé iléeṣẹ́ ẹ̀ ní àkókò? jókòó kó béèrè lọ́wọ́ ara rẹ. rántí pé tó bá ṣe ṣiṣẹ́ oníṣẹ́ ló ṣe máa ṣe tara ẹ. ìrẹ́jẹ ò sí nínú fọ́tò, tó bá ṣe jókòó báyìí ló ṣe máa bára ẹ. ọ̀pọ̀lọpọ̀ ló tẹ̀ jẹ́ pé ó ń ṣiṣẹ́ ọwọ́ ara ẹ̀ tó jẹ́ pé ìmẹ́lẹ́ ni gidi. fún àpẹẹrẹ ẹni tó ń ta oúnjẹ, ó ti mọ̀ pé ọjà àárọ̀ ló ń tà. ó yẹ kó ti jí láti ìdájí nífẹ̀ẹ́ rẹ̀, kó ti dáná oúnjẹ, kó ti tètè gbé lọ síbi tí ẹsẹ̀ èrò wà, tí wọ́n ti máa tètè bá ẹ rà, kó jẹ́ pé kó tó di pé ojúmọ́ gan ó ti tajà tán. tó bá tún fẹ́ lọlé lọ gbé mi gan, ó tún ti lè sáré lọlé kó lọ gbé mi. kírú ẹni bẹ́ẹ̀ wá sùn dágo 6 ẹ gbọ́, kó ṣẹ̀ máa wá dáná. ó wá ní ayé ń ṣe òun, ó lọ Ọlọ́run ò gbàdúrà. ẹ gbọ́ṣọ́ Ọlọ́run ni ò gbàdúrà, àbọ̀lẹ̀ ló ń ṣe. ọ̀pọ̀lọpọ̀ ìgbà la máa ń purọ́ mọ́ Ọlọ́run pé Ọlọ́run mo dẹ̀ ń gbàdúrà. kí ni ṣé wọ́n gangan ṣe pa tiẹ̀? ṣé òun ṣe pa tiẹ̀? gbogbo nǹkan tó yẹ ká gbéyẹ̀wò nìyí o. gbogbo nǹkan tó yẹ ká máa gbéyẹ̀wò ní gẹ́gẹ́ bí onígbàgbọ́. ẹlòmíì ìgbà tó yẹ kó bá lọ síbi iṣẹ́, àwa gba prayer meeting lọ, á ní wọ́n ṣe ìpàdé àárín ọ̀sẹ̀. kò sí nǹkan kan tó ràn pẹ̀lú kíyàn gbàdúrà, ṣùgbọ́n gbàdúrà ní àkókò tó yẹ kó gbàdúrà. ohun gbogbo ní ìgbà àti àkókò wà fún. àfi tó yẹ pé o gbàyè níbi iṣẹ́ tó ga ẹ̀fọn ẹ láyè, ṣùgbọ́n àkókò tó yẹ kó wà níbi iṣẹ́ kó rí kó ń ṣiṣẹ́ takuntakun, kò ṣe ìgbà ìlú ẹ kó lọ sí prayer meeting láàrin ọ̀sẹ̀. gbogbo nǹkan làkókò wà fún. Ọlọ́run tí à ń sìn, Ọlọ́run ètò ni. bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ẹni tó ń wáṣẹ́, ó jókòó sínú ilé rẹ̀ gẹ́gẹ́, ó lóun wáṣẹ́, o kọ CV jáde, o lọ sí gbogbo ibi tó ti ń wáṣẹ́ kó o ti ẹ̀rìn jáde. bẹ́ẹ̀ni ní ké wá kiri, a ó rí kankan, a ó ṣe sílẹ̀, ó ní béèrè, a ó rí gbà. o wá kiri, olóò fẹ́ rí, o jókòó sínú ilé, olóhùn wáṣẹ́. ṣé ó ṣeé ṣe kán wá fi iṣẹ́ wá bá ẹnu ilé? Ọlọ́run sì ń ṣe mírèkù, kò sí nǹkan tí ò possible. ṣùgbọ́n èèyàn gan fúnra rẹ̀ á tẹ àtẹ̀jáde, á lọ síbi gbogbo tó ti wáṣẹ́. Ọlọ́run ti mú gbogbo nǹkan rọrùn nísìn lórí ẹ̀rọ ayárabíàṣẹ. o lè apply fún iṣẹ́, o lè kọ̀wé síbi kan pé àwọn ibi tó ti ń wáṣẹ́ dídí kó kọ́ síbẹ̀, kì í pé o gbé ìgbésẹ̀ kankan, o dẹ̀ lóhùn wáṣẹ́, o dẹ̀ lóhùn gbàdúrà, ń gbàwẹ̀. ẹ má jẹ́ ká sọ Ọlọ́run dèké rárá. Ọlọ́run kì í ṣèké, Ọlọ́run kì í ṣèké rárá. Ọlọ́run kì í ṣe májíìkì. ó máa ń ṣe mírèkù, ó máa ń ṣe ìyanu, ṣùgbọ́n kì í ṣe májíìkì rárá. mo tún fẹ́ kí nǹkan kan yé wa. ìwọ tó bá jẹ́ pé o jẹ́ ẹni tó máa ń ránṣọ ni o, bóyá o máa ń ṣe irun ni o, bóyá o máa ń ṣiṣẹ́ ọwọ́ kan tàbí òmíràn, ǹjẹ́ o jẹ́ káwọn èèyàn mọ̀ wípé o ń ṣe nǹkan tó ń ṣe yìí? Ọlọ́run ṣe ń sìn, àti ní gbogbo àwọn social media káàkiri, Facebook wà ń bẹ, YouTube wà ń bẹ, Instagram wà ń bẹ, Twitter wà ń bẹ. o lè kọ nǹkan tó ń ṣe yẹ kó gbé síbẹ̀, kó yàwòrán ẹ̀ pé mo ń ṣe nǹkan báyìí o. torí àwọn èèyàn bá mọ̀ pé òun ṣe, wọn ò lè pè é débi pé wọ́n máa gbéṣẹ́ fún ẹ. o kàn jókòó sínú ilé, olóhùn ṣe. a ò gbúdọ̀ jẹ́ kí èṣù kó gbògo, a gbúdọ̀ jẹ́ kí Ọlọ́run gba gbogbo ògo yẹn. gbé ìgbésẹ̀, nǹkan tí mo sọ nìyẹn. gbé ìgbésẹ̀, kí ìwọ náà gbé nǹkan tó ń ṣe yẹ kó gbé síta síbi táwọn èèyàn á ti rí. kí ìwọ náà sọ fáwọn èèyàn, mo ń ṣe nǹkan báyìí o, kó tẹ flyer, kó pín káàkiri, àbí kó gbé sórí social media pé òun ṣe nǹkan báyìí o. ìgbà yẹn ló máa lè pè é pé wá bá wa ṣe nǹkan báyìí. mo gbọ́ ìtàn obìnrin kan jẹ́ pé wọ́n gbéṣẹ́ fún èèyàn kan, ó ti wá dàbí pé iṣẹ́ yẹn ti wá fẹ́ falẹ̀. wọ́n ní kó bá wọn ṣe kéèkì, ẹni ò lè tètè ṣe. wọ́n wá pẹ́ lòmíì pé 4 hours ní ìvẹ́ǹtì máa bẹ̀rẹ̀, bá wa ṣe kéèkì. ó dẹ̀ ṣe kíákíá, ó ti gbé lọ, ó tún wá ṣe dagun ju ẹni tó ń ṣe tẹ́lẹ̀ lọ tó fi falẹ̀. ẹ jẹ́ mọ̀ pé ó gbaṣẹ́ yẹn lọ́wọ́ ẹni yẹn. so ẹni àwa sọ pé ayé ló ń ṣe òun, a ní ọ̀tá ti gbógun ti òun, ọ̀tá kankan, ìmẹ́lẹ́ ọ̀lẹ ló ṣe. sọ jẹ́ ká ronúpìwàdà o, gẹ́gẹ́ bí onígbàgbọ́, ká jára mọ́ṣẹ́ débi iṣẹ́ lákòókò tó yẹ kó débẹ̀. má ṣe ọ̀gá ọ̀tọ̀wọ́ aláàárọ̀ àpé. ohun gbogbo tá à ń ṣe láyé ló ní èrè o, àṣepamọ́ ló wà, kò sí àṣegbé kankan. òwe Yorùbá kan a máa ń kọ, ó ní iṣẹ́ lògùn ṣẹ́, múra sí iṣẹ́ ọ̀rẹ́ mi, iṣẹ́ la fi ń dẹni gíga. ó ní bí a ò bá rẹ́ni gbẹ́kẹ̀lé atẹramọ́ṣẹ́ ni, bí a bá rẹ́ni fẹ̀yìntì bí ọ̀lẹ là á rí.
ó ní ìyá ẹ̀ lè gbójú ìyá ẹ̀ lè lò lọ́wọ́, bàbá ẹ̀ lè lẹ́ṣin lẹ́kan, bó bá gbójúlé ó ní etí tán ni mo sọ fún ẹ. Ó lóhun tí àbájá kì í tọ́jú, ohun tá a bá fara ṣiṣẹ́ fún ló ń pẹ́ lọ́wọ́ ẹni. Torí náà ìwọ náà má wo pé àwọn òbí mi sí lówó, wọ́n ti nílé, wọ́n ti ní gbogbo nǹkan, kò nídìí kí mi ṣiṣẹ́ kó wá jókòó rẹ̀gẹ̀dẹ̀. Èyí tí wọ́n bá ṣe gangan Ọlọ́run ní inú dídùn sí. Ìwọ náà ṣe pàtì ẹ, sá ipá tiẹ̀, kàwé nígbà tó yẹ kó kà, ṣiṣẹ́ nígbà tó yẹ kó ṣiṣẹ́. Ìgbà yẹn lọ́lọ́run lè tì ẹ́ lẹ́yìn. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Nǹkan tí mo tún wá rò ni pé tíyàn bá ṣiṣẹ́ nígbà tí ó yẹ kó ṣiṣẹ́, ẹ jẹ́ mọ̀ pé a fi owó orí ṣiṣẹ́. Tó o bá ní ìgbà tí o wà ní èwe, tó o bá tẹpá mọ́ṣẹ́, ìgbà tó yẹ kó o máa sinmi ló máa ṣẹ̀ṣẹ̀ máa ṣe wàhálà káàkiri. Ọlọ́run má ṣe tiwa bẹ́ẹ̀. Tó bá wo òwe 22:29, ó ní ǹjẹ́ ìwọ rí ènìyàn tó ń fi àìṣèmẹ́lẹ́ ṣiṣẹ́ rẹ̀, ó ní òun ó dúró níwájú àwọn ọba, òun kì yóò dúró níwájú àwọn èèyàn lásán. Ṣé ìwọ gangan tó lóun wáṣẹ́, ṣé o ti lọ síbi tó ti ń wáṣẹ́ yẹn? Bóyá wọ́n ní wọ́n wáyàn lónìí, padà lọ bẹ̀ lọ́la, padà bẹ̀ lọ́túnla, wọ́n á mọ̀ pé ni ó ń wáṣẹ́ lóòótọ́. Bẹ́ẹ̀ ni sọ pé ọkàn ọ̀lẹ ń fẹ́. Tó bá wo Proverbs chapter 13:4, ó ní ọkàn ọ̀lẹ ń fẹ́ kò sì rí nǹkan, ṣùgbọ́n ọkàn àwọn alápọn ni a ó mú sanra. Rántí onídàájọ́ àti opó yẹn, tẹ́ bá ka ìwé Luke chapter 18, ó ní pé onídàájọ́ yẹn jẹ́ ni tí ò bẹ̀rù Ọlọ́run, tí ò bẹ̀rù èèyàn. Ṣùgbọ́n nígbà tí ó ní opó yẹn bẹ̀ sí wá pé gbẹ̀san mi lára ọ̀tá mi, gbẹ̀san, ó wá lénìí, ó wá lọ́la, ó wá lọ́túnta. Ìgbà tó dé stage kan, adájọ́ yẹn wò pé ó ní bí ó jẹ́ pé mi ò bẹ̀rù Ọlọ́run tí mi ò bẹ̀rù èèyàn, ó ní torí obìnrin yìí, nítorí àwí ìyọnu ẹ̀, jẹ́ kí n fún un ní nǹkan tó fẹ́, jẹ́ kí n ṣe nǹkan tó fẹ́ fún. So ìwọ gangan tó lóun ṣe nǹkan kan báyìí, àbó ń ṣe nǹkan mìíràn, níbo ló kọ proposal ẹ sí? Tó bá kọ proposal jáde, Ọlọ́run á dẹ̀ fi ojú rere tì lẹ́yìn. Bóyá ẹlòmíì tẹ́ bá ní kó ránṣọ fún yín, apá kan á gùn jù kan lọ. Tẹ́ bá ní kẹ́lòmíì ṣe oúnjẹ fún yín, iyọ̀ ajá ata ti pọ̀ jù, ẹ máa yáta yòó ni. Bẹ́ẹ̀ ni kẹ́lòmíì kan àpótí lásán, ó pera ẹ̀ ní furniture maker àbí kí ló ń pè, carpenter, ẹsẹ̀ kan á gùn jù kan lọ. So irú ẹni bẹ́ẹ̀ tí ò bá ríṣẹ́ gbà mọ́, á wá lọ máa sùn sí ṣọ́ọ̀ṣì, á lọ́lọ́run gbàdúrà. Gbogbo nǹkan tá a bá ń ṣe lálẹ́, ẹ jẹ́ ká ṣe takuntakun, ẹ jẹ́ ká ṣe takuntakun, ẹ má jẹ́ ká ẹ má ṣe sọ Ọlọ́run di èké. Ọlọ́run kọ sí èmi àti rẹ lónìí wípé ká yí padà. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ti pàdúrà náà ọkọ wọn sọ́wọ́ ọmọ ọ̀dọ̀ nítorí wọ́n yọ̀lẹ̀, wọn ò lè dáná fọ́kọ, wọn ò lè tọ́jú ilé. Ọmọ ọ̀dọ̀ á sì gbọ́kọ wọn, ó dẹ̀ gbàgbé náà nìyẹn. A máa sọ pé èṣù ni o, èṣù kankan, ọ̀lẹ ló gba, àìṣojúṣe ló jẹ́ kán gbọ́kọ mọ́ ẹ lọ́wọ́. Obìnrin mi ó lè wọ pátá kan ọ̀sẹ̀ kan, kò ń ṣe obìnrin nìkan, ẹ má jẹ́ pé mo dojú sọ obìnrin, ọkùnrin náà wà tó jẹ́ pé ó yọ̀ bùn, pé kò lè fọ nǹkan tó ń wọ̀ sára lójoojúmọ́, ó lè wọ̀ kan lọ́sẹ̀ kan kó má tiẹ̀ di yínú padà. Ẹlòmíì kúndùn oorun, ẹlòmíì lè sùn látàárọ̀ dalẹ́, oorun rọ̀ lọ́rùn àfi bíi Jónà. Ó lè má lọ bí iṣẹ́ kó má ṣe nǹkan kan, á kàn gbé pákó ayan sẹ́nu lágo 10 àárọ̀, amú aṣọ àwọ̀tẹ́lẹ̀ ìyàwó àrò sídìí. So kò ń ṣe obìnrin nìkan, ó wà lọ́kùnrin náà. Ọkùnrin mi ó yọ̀lẹ. So ní gbogbo nǹkan bẹ́ẹ̀, a máa wò pé iṣẹ́ Ọlọ́run ń gbàdúrà, Ọlọ́run kúkú ń gbàdúrà, ṣùgbọ́n ṣáwa gangan ṣe pa tiwa. Obìnrin mi ti ń béèrè fún ọkọ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún, òun fúnra rẹ̀ kò lè ṣe oúnjẹ sẹ́nu ara ẹ̀ báyìí, ó máa dákàjẹ ni, adákàjẹ olójú àánú. So o dẹ̀ wá ní kí Olúwa fún ẹ lọ́mọ tiẹ̀, Olúwa fún mi lọ́kọ tó dáa, ọmọ Ọlọ́run ni mo fẹ́, kó lè máa fi ebi pa àbí? Ìwọ fúnra rẹ̀ ò lè bọ́ sí kitchen kó dáná, àfi kó máa ra oúnjẹ jẹ, ọmọ obìnrin mi kò lè dá ọbẹ̀ sè. Ata sápá kan báyìí, epo á sápá kan, iyọ̀ gan á ní kí ló ṣubú tẹ̀wọ̀n ni. O dẹ̀ fẹ́ ní kí Olúwa fún ẹ lọ́kọ, ṣé Ọlọ́run máa jẹ́ kó fi ebi pa ọmọ òun? Kò sí nǹkan tó jọ. Torí náà gbogbo nǹkan wọ̀nyí tá à ń ṣe gẹ́gẹ́ bí Kristẹni tí ò jẹ́ kí ó dàbí pé Ọlọ́run gbọ́ àdúrà wa ni. Àwa gẹ́gẹ́ bí Kristẹni a gbọ́dọ̀ ṣe ojúṣe wa. Ẹ má jẹ́ ká sọ Ọlọ́run di èké. Nígbà tá a bá ṣe ojúṣe wa, ìgbà náà lọ́lọ́run máa tì wá lẹ́yìn láti mú ká ṣe àṣeyọrí. Lórúkọ Jésù a máa ṣàṣeyọrí o. Ọlọ́run yóò jẹ́ ká rí àánú gbà ní gbogbo tí a bá ń dá wọlé láti òní lọ ní orúkọ Jésù. Wá gbàdúrà, wá sọ fún Ọlọ́run pé Olúwa, gbogbo ọ̀nà tí mo ti jẹ́ ọ̀lẹ, tí mo ti jẹ́ ìmẹ́lẹ́, Olúwa dáríjì mí. Láti òní lọ jẹ́ kí n lè máa ṣojúṣe mi nínú ilé, níbi iṣẹ́ mi, jẹ́ n lè máa débi iṣẹ́ mi lákòókò, jẹ́ kí n lè tẹpá mọ́ iṣẹ́ ọwọ́ mi, jẹ́ kí n lè fojú sí nǹkan tí mò ń ṣe, kí n fi gbogbo ọkàn mi ṣe bíi pé ìwọ Ọlọ́run ni mò ń ṣe fún, kì í ṣe fún ènìyàn. Olúwa, gbogbo ọ̀nà tí mo ti ṣẹ̀ sí ọ nípa ìmẹ́lẹ́ ṣíṣe, nípa ọ̀lẹ ṣíṣe, kí ẹlòmíì gan ó yọ̀lẹ àdúrà gbígbà, gbogbo ṣe òru á máa jí tì ní. Olúwa kó ràn wá lọ́wọ́, kó ṣàánú fún wa. Olúwa dárí ẹ̀ṣẹ̀ mi jì mí, gbogbo ọ̀nà tí mo ti yá ọ̀lẹ, Olúwa dáríjì mí. Ìwé Mátíù orí 5 ẹsẹ̀ 14 ó sọ wípé ẹ̀yin ni ìmọ́lẹ̀ ayé, tí a tẹ̀dó lórí òkè kò lè fara sí.
ìlú tí a ti rò kí tí ò lè farasin, wípé kí Olúwa jẹ́ kí ìmọ́lẹ̀ rẹ̀ kó máa tàn ní ayé wa láti òní lọ. Ó ní a kì í tan fìtílà kí a fi sábẹ́ òṣùwọ̀n, bí kò ṣe lórí ọ̀pá fìtílà á sì fi ìmọ́lẹ̀ fún gbogbo ẹni tí ń bẹ nínú ilé. Ó ní ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ yín kí ó mọ́lẹ̀ tó bẹ́ẹ̀ gẹ́ níwájú ènìyàn, kí wọn kó lè máa rí iṣẹ́ rere yín, kí wọn kó lè máa yin bàbá yín tí ń bẹ ní ọ̀run. Olúwa, níbi iṣẹ́ mi jẹ́ kí wọ́n mọ̀ mí sí akíkanjú tó ń ṣiṣẹ́ rẹ̀ déédé. Gbà mí lọ́wọ́ ẹ̀mí ọ̀lẹ àti ẹ̀mí ìmẹ́lẹ́ gbogbo, èyí tó ń dènà ìgbéga mi, èyí tó ń dènà ìtẹ̀síwájú mi, èyí tó ń dènà ìṣerere mi, èyí tó ń dènà èrè mi lórúkọ Jésù. Sọ fún Ọlọ́run, Olúwa ṣe mí ní àpẹẹrẹ rere fún àwọn ẹlòmíràn. Jẹ́ kí ìgbé ayé mi mú ògo wá fún orúkọ mímọ́ rẹ láti òní lọ lórúkọ Jésù Kristi. Sọ pé Olúwa, fún mi ní ẹ̀mí títayọ, láti tayọ nínú iṣẹ́ mi àti nínú gbogbo tí mo bá ń dáwọ́lé láti òní lọ lórúkọ Jésù Kristi. Wá sọ fún Ọlọ́run pé Olúwa, fa orí mi sókè. Ìwọ lọba tó ń gbé níga. Bíbélì sọ nínú Psalm 75:6-7, ó ní nítorí pé ìgbéga kò ti ìlà oòrùn wá tàbí ìwọ̀ oòrùn, bẹ́ẹ̀ ni kì í ṣe láti gúúsù wá, ṣùgbọ́n Ọlọ́run ni olùdájọ́. Ó sọ ọ̀kan kalẹ̀, ó gbé ẹlòmíràn sókè. Olórin kan sọ pé wá gbé mi náà ga, ìwọ ni mo mọ̀ tó lè ṣe, wá gbé mi náà ga o, Ọlọ́run àwọn tó ti ga. Sọ pé Olúwa, wá gbé mi ga ní àkókò yìí bí mo ṣe ń tẹpá mọ́ iṣẹ́ ọwọ́ mi. Olúwa, fèrè sí iṣẹ́ mi, kí o fa orí mi sókè, kí o sì gbé mi sókè, kí o gbọ́ àdúrà mi ní àkókò yìí ní orúkọ Jésù Kristi. Sọ pé Olúwa, mo ti ṣojú mi, jẹ́ kí ìgbéga òjijì ó wá mi rí ní àkókò yìí, ní ibi iṣẹ́ mi, ní ìdáwọ́lé mi. Ọlọ́run, fà mí lórí sókè. Olúwa, gbé orí mi sókè ní àkókò yìí gan ní orúkọ Jésù Kristi. Bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Olúwa ó ṣé fún ọ̀rọ̀ rere, ọ̀rọ̀ iyì, ọ̀rọ̀ àlàáfíà èyí tó rán sí mi yìí. Ògo ni forúkọ rẹ. Wọ́n tún máa rí yín láìpẹ́ o lórúkọ Ọlọ́run Bàbá, Ọmọ àti Ẹ̀mí Mímọ́ nínú ọ̀rọ̀ ìyànjú mìíràn. Kí Olúwa kí ó wà pẹ̀lú wa. Olúwa yóò gbé wa sókè o. Olúwa yóò gbà wá lọ́wọ́ ẹ̀mí ìmẹ́lẹ́ gbogbo. Yóò fún wa ní ẹ̀mí akíkanjú, ẹ̀mí tí ń ṣe akitiyan, tí sì fi gbogbo ọkàn ṣiṣẹ́. Nígbà tó bá ṣe léyìí tán, ayé wa yóò tàn ìmọ́lẹ̀, gbogbo ayé yóò sì rí ògo Ọlọ́run lórí ayé wa. Ire o.